síwájú kí o tó ṣe ètò ògùn lórí HIV yìí, áìdà kó tó ṣe àbí tó bá ṣe tán gbìyànjú kó ṣe ìtọrẹ àánú fún àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn ọmọ aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Gbìyànjú, kò sí nǹkan tó kéré kó fi sí àkáǹtì àwọn ọmọ aláìní. Gbogbo ẹnikẹ́ni tó bá ní ìpèníjà lórí àìsàn HIV, gbìyànjú kó bá mi wá black seed. Black seed yìí òun la máa ń pè ní Habatu Sauda, òun náà la tún máa ń pè ní Kalonji. Black seed gangan ẹ fi tẹ́lẹ̀ ìkòkò tẹ́ fẹ́ fi ṣe àgbo yìí. Tẹ́ bá fi tẹ́lẹ̀ ìkòkò tẹ́ fẹ́ fi ṣe àgbo yìí, ẹ wá gẹ́ẹ̀tì ewé tí wọ́n ń pè ní ewé moringa, ewé àti egbò, di root moringa àti ewé moringa. Ewé moringa yẹn ó dà pé Yorùbá ẹ̀ ní ayẹ̀rẹ́ òyìnbó, òun la máa ń pè ní ayẹ̀rẹ́ òyìnbó. Ẹ fi tẹ́lẹ̀ ẹ kó lé black seed lórí, egbò moringa àti ewé moringa yẹn ẹ kó lé orí black seed nínú kòkò. Ẹ wá bá mi da ìtọ̀ ràkúnmí lé lórí, ẹ wá sè lágbo. Ẹni tó ní ìpèníjà lórí HIV kó máa mu kọ́ọ̀pù kan láàárọ̀, kọ́ọ̀pù kan lọ́sàn-án, kọ́ọ̀pù kan lálẹ́. Bìísínì láì yóò fi ilẹ̀ kó wá lọ ṣe test lẹ́yìn ẹ̀. So ẹ dẹ̀ lè pè wá lórí ìbéèrè tẹ́ bá ní lórí ẹ̀. Ẹ pè wá sórí nọ́mbà yìí àbí kẹ́ WhatsApp wa +2761 295 6389 +2761 295 6389 àbí kẹ́ WhatsApp wa náà lórí +234 80 34 22 11 59. So nọ́mbà tẹ̀lé WhatsApp wa sí nìyẹn. Tẹ́ bá ṣe tán àbí kẹ́ tó ṣe lẹ́ẹ̀kan sí, ẹ gbìyànjú kẹ́ dá sí tọ́lọ́run, kẹ́ fi nǹkan tẹ́ bá lágbára sínú àkáǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Bó ṣe jẹ́ nìyẹn, nǹkan mẹ́ta tó máa wá nìyẹn. Black seed gangan, then root àti ewé, egbò àti ewé moringa, then wàá gẹ́ẹ̀tì ìtọ̀ ràkúnmí. Tó bá ti gẹ́ẹ̀tì mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ̀lú ògo Ọlọ́run, tó bá ní ìpèníjà lórí àrùn HIV, ṣé bá ṣe sọ síwájú yẹn, pẹ̀lú ògo Ọlọ́run wàá rí ìwòsàn lórí ẹ̀, kó dẹ̀ lọ ṣe test. Má sálàmù wáyé náà lè kọ́ yìí.